ẹ̀yin ènìyàn wa, àwọn agbébọn wọ́n yìnbọn pa akọ̀wé ẹgbẹ́ àwọn awakọ̀ nípínlẹ̀ Èkó. Akọ̀wé ẹgbẹ́ NURTW, ìyẹn ni National Union of Road Transport Workers, ẹni tó jẹ́ akọ̀wé wọn, àwọn agbébọn wọ́n yìnbọn pa nígboro Èkó. Orúkọ arákùnrin ọ̀hún ló jẹ́ Tóba Ajíbóyè. Ní ìrọ̀lẹ́ ọjọ́ àìkú tí ń ṣe ọjọ́ 12 oṣù keje 2026 ní àwọn agbébọn ni wọ́n kọlù, wọ́n yabo ọkọ̀ ẹ̀, wọ́n da ìbọn bolẹ̀. Ọkọ̀ ẹ̀ náà lẹ́ ń wò yẹn pẹ̀lú bí ọta ìbọn bó ṣe ba ọkọ̀ yẹn jẹ́. Bí wọ́n ṣe da ìbọn bò á nínú ọkọ̀ ẹ̀, ẹ̀jẹ̀ yìí pọ̀, wọ́n gbé dìgbàdìgbàdìgbà ó di ilé ìwòsàn. Fún ẹ̀yin ènìyàn wa, wọ́n kọlù ọkọ̀ ẹ̀ ní agbègbè Ìkòròdú ní ìrọ̀lẹ́ ọjọ́ àìkú. Ló lọ sí agbègbè ibi tó ti ṣe kékeré ní ìlú Èkó. Wọ́n pe orúkọ agbègbè yẹn ní Fádèyí. Fádèyí ibẹ̀ ni wọ́n ní ó lọ ní ọjọ́ àìkú, ṣùgbọ́n ní kété bí ó ṣe ń bọ̀ ní Ìkòròdú ni wọ́n ní àwọn agbébọn. Ìkòròdú ni wọ́n ní àwọn agbébọn, àwọn gọ́ọ̀mẹ̀ ni wọ́n ti yàbò tí wọ́n dẹ̀ da ìbọn bolẹ̀ fún, tí wọ́n yìnbọn fún, ṣùgbọ́n kò kú lójú ẹsẹ̀ yẹn. Wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn. Ṣùgbọ́n nígbà tó máa di àárọ̀ èní tí ń ṣe ọjọ́ 14 oṣù keje 2026 tó jẹ́ ọjọ́ ìṣẹ́gun, ni ìròyìn jáde wípé ọ̀gbẹ́ni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ àwọn awakọ̀ lÉkòó, Tóba Ajíbóyè, ti jáde láyé. Àwòrán ẹ̀rẹ̀ bá wa ń wò yẹn àti àtẹ̀jáde yẹn ní ìròyìn tí wọ́n fi síta wípé bí wọ́n ṣe gbé lọ sí ilé ìwòsàn, ojú ọgbẹ́ ibi tí ìbọn ti bá wọ́n ní ó pọ̀ gidi, kò lè rúlà mọ́, wípé ẹ̀pà òbóró mọ́, ó ti jáde láyé. Eléyìí ó lágbára o, láàrin ìgboro Èkó níbẹ̀ yẹn àwọn agbébọn agbanipa wọ́n dẹ̀ yàbò, wọ́n da ìbọn bolẹ̀, wọ́n dẹ̀ pa á. Nígbà tí lè bá lè máa ṣẹlẹ̀ láàrin ìgboro, ṣe rí pé kò sí ibì kan tí ètò ààbò wà fún àwọn ẹgbẹ́ awakọ̀ nìyẹn o. Ìwádìí ṣì ń lọ o láti lè jẹ́ kí wọ́n mọ bó ṣe jẹ́, ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé kò ṣètò ààbò nínú ìlú. NURTW wọ́n ti pa akọ̀wé wọn o. Ẹ̀yin ènìyàn wa, bákan náà ni àwọn agbésùmọ̀mí wọ́n jí àwọn ológun 3 gbé lọ. Ológun 3, àwọn Nigeria military sójà 3 ni àwọn ajínigbé jí gbé o. Bí wọ́n ṣe jí wọn gbé, wọ́n ní kí wọ́n lọ máa wá 50 million wá. Wọ́n ní 50 million ni wọ́n fi gbà wọ́n sílẹ̀ o. Wọ́n ní tí wọn ò bá san 50 million, wọ́n ní wọn ò ní fi wọ́n sílẹ̀. Ó ti wá lágbára báyìí. Àwọn ẹbí ní wọn ò dẹ̀ ní nǹkan kan lọ́wọ́. Ẹ wo fọ́nrán wọn lẹ̀ ń wò yìí, àwòrán wọn pẹ̀lú aṣọ ológun lẹ̀ ń wò ìgbà tí wọ́n jí wọn gbé lẹ̀ ń wò yìí o. Ṣé rí nǹkan tá à ń sọ? Níwọ̀n ìgbà tó bá ti lè máa jí ológun gbé, kí ló ti kù? Ẹ̀yin gbà tó yẹ pé àwọn agbésùmọ̀mí wọ̀nyí náà ṣebí aṣọ ológun làwọn náà máa ń wọ̀. Kò sí yàtọ̀ nínú yúnífọ́ọ̀mù tó wà lọ́rùn ológun àti yúnífọ́ọ̀mù tó wà lọ́rùn àwọn agbésùmọ̀mí. Ẹ wo fọ́nrán yẹn lélẹ́yìí, jẹ́ kí a fi ohùn sí. Nigerians, bandits don kidnap 3 Nigerian soldiers and they demand 50 million naira from them for their release. Now the video be this. Now make I give now the full gist. You know the story. If then they hide down, the English Alhaji will they bring them out. The federal government of bandit media no go tell now this is, but like I always tell you, I got your back. As they hide down, Alhaji go bring them out. So according to reports, because I don't speak for the families of these soldiers where they here, this their son, they gave them pass. Now 26 NA be this 26 NA. I go indicate the 3 will be soldiers because now only 3 for here be soldiers. Others not be soldiers. There be 6 soldiers in number, but 3 escape. Even the 3 way escape, they say now only 1 they don't see. They never see. They never know the whereabouts of the other 2. So for this settings here, now only 3 be soldiers, and I go indicate the 3 will be soldiers here. So according to the report, they say these people they give them this, so they give them pass after they pass out from Kaduna. They pass out from Kaduna here. So normally, the army supposed go drop them for Zuru, for Kebbi State. You don't understand? But the army can't carry them, reach Gusau, Zamfara State, can't drop them. Say you don't late. Say tomorrow morning,
make everybody find a way. This is according to the families. So in the morning, these boys come enter motor from that Gusau Park there, enter motor. Gusau dey for Zamfara State. Then come they go to their house for Zuru. Getting to Anka, that is near Anka, these terrorists, aka bandits, they come out and they kidnap their motor, pack everybody there. But 3 escape. That 3 were telling us say 2. They never know their whereabouts. Only 1 they don't see. And so they pack all of them. Come drop for here. At first, they demand 50 million naira. So they go pay 50 million naira. Then later, they come bring them down to each person go pay 5 million. Then I come ask the family people, say how far. Not only contact the military about this. Say they don't kidnap some of their own. Oh. They say they don't contact, but the military never respond, never do anything about it. You see this one when I put arrow, so this 3, when I put arrow 1, 2, 3, now them be soldiers. The 3 of them. See this one with a uniform. See here with a uniform. This one, this particular person, now him be this on uniform. So bandits, they demand 5 million naira from them, and according to the families, they cry say they no get shishi they no get chingba, they no get. Ẹ̀yin ènìyàn wa ṣe bá wa rí bẹ́ẹ̀ yẹn, wọ́n ti jí àwọn ológun gbé o. Àwọn Fúlàní wọ́n ṣèpàdé o. Àwọn Fúlàní ṣèpàdé o, wọ́n ní àwọn ò lè wá sí ìgboro o. Ṣé mọ̀ wípé bí oríṣiríṣi àwọn kan ṣe ń ṣẹlẹ̀ látàrí ìjínigbé ni wọ́n ní kí wọ́n máa bọ̀ ní ìgboro kí wọ́n mọ iye àwọn tó wà láàrin ìlú. Àwọn ò fẹ́ rí anybody nínú igbó mọ́. Àwọn Fúlàní wọ́n ti wá fèsì o. Wọ́n fèsì o fún gbogbo ọmọ Yorùbá tó sọ wípé kí Fúlàní máa bọ̀ láàrin ìlú kí wọ́n kúrò nínú igbó. Wọ́n ní iṣẹ́ wo lẹ fẹ́ fún àwọn láàrin ìlú o. Wọ́n ní ìran àwọn màálù làwọn máa ń dà, ẹran làwọn ń dà, ìran dẹran làwọn, pé kò sí iṣẹ́ tẹ́ fẹ́ rí fún àwọn láàrin ìlú. Ẹ wo àwọn ni tí wọ́n ń ṣèpàdé, jẹ́ ká gbọ́, kẹ́ gbọ́ Fúlàní ń ṣe ìpàdé lérí ọmọ Yorùbá wípé inú igbó fọ́rẹ́sì táwọn wà yẹn wọ́n ní ibẹ̀ làwọn fẹ́ máa gbé lọ, àwọn ò lè bọ́ sáàrin ìlú. Jẹ́ kí á gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yin ènìyàn wa. Dáradára ni wá, ẹnìkan ò sì lé ní ká má tún kẹta fi jẹun bàtà àmúlẹ̀ jà. Ó ní nǹkan kọ́kọ́ tá a máa wá pé gbòòrò ṣé bàbá rẹ̀ yóò máa fún wa lóúnjẹ gbòòrò yẹn. Ṣé a máa da màálù lójú títì ni? Rárá, tí màálù wa bá jẹ kó ẹja máa yanjú ẹ̀ báwo àtàgbẹ́ ṣe yanjú ẹ̀. Tó o bá ní tó o fẹ́ gbà lọ́wọ́ ìjọba, má bà ìran wa lórúkọ jẹ́ àwa kọ́lọ̀ daran. Ẹ lọ wò dáadáa, Fúlàní tí ó jí sílẹ̀ Yorùbá, ẹ lọ tẹ̀sí ẹ̀. Ṣé bá wa gbọ́ lẹ́nu Fúlàní bẹ́ẹ̀ yẹn wípé ẹni káwọn máa bọ̀ láàrin ìgboro, kí ni káwọn wá ṣe? Ìran darandaran làwọn, àwọn ò lè wá sáàrin, àti pé lóòótọ́ ni ẹjọ́ tí wọ́n bá wá sáàrin ìlú, kí ni wọ́n fẹ́ wá ṣe láàrin ìlú o? Nígbà tẹ́ bá ní kí Fúlàní wá gba ilé kó máa gbé láàrin ìgboro, àwọn tó wà láàrin ìgboro gan à ní kí wọ́n kó wọn kúrò. Àwọn tí wọ́n ń sọ pé àwọn tọrọ bárà, àwọn ń ṣàbólà, àkóbá gan làwọn yẹn ń ṣe láàrin ìlú. Ẹ ti wá ní kí wọ́n kúrò nínú igbó kó máa bọ̀ láàrin ìlú láti wá máa wá para ìlú àbí? Àní kólúkálukú wọn kí wọ́n gba ilẹ̀ wọn lọ, kí wọ́n gba ilẹ̀ wọn lọ, ká gbára wa kúrò lọ́wọ́ wọn. Kì í ṣe wípé bóyá kí Fúlàní kúrò nínú igbó kó máa bọ̀ láàrin ìlú, ṣe kó tó máa wá gbé láàrin àwọn èèyàn. Wọ́n wà nínú igbó gan, wọ́n ń ṣòro bí agbọ́n. Ṣé tó bá wà láàrin ìlú yẹn ni wọn ò ní ṣe jàǹbá fún àwọn tí wọ́n fẹ́ máa gbélé lọ́wọ́ wọn ni? Ẹ̀yin ènìyàn wa, ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Fúlàní yìí? Ó ní tí ọ̀rọ̀ bá da àwọn àti àgbẹ̀ pọ̀ kán jẹ́ káwọn máa yanjú ẹ̀ báwọn ṣe máa yanjú ẹ̀. Báwo ni wọ́n ṣe máa yanjú ẹ̀ o? Àgbẹ̀ mélòó ni ọ̀rọ̀ ti da àwọn àti Fúlàní pọ̀ tó jẹ́ pé àgbẹ̀ yẹn ló jàre? Àìmọye àgbẹ̀ tó wà nínú kirikiri. Fúlàní darandaran mélòó ni wọ́n ti dájọ́ fún lẹ́yìn ìgbà tó kẹ́ran jẹ oko? Àwọn mélòó ni wọ́n ti arrest? Ìdájọ́ òdodo mélòó ni àgbẹ̀ ti rí gbà o láti ìgbà tí wọ́n ti kẹ́ran jẹ oko?
ṣé ẹ mọyì oko tí wọ́n ti bàjẹ́, ṣé ẹ mọyì àgbẹ̀ tí wọ́n ti pa. Wọ́n ní kí wọ́n jẹ́ kí àwọn àti àgbẹ̀ máa yanjú ẹ̀ báwọn ṣe yanjú ẹ̀. Àníṣe pé kẹ́ni kan máa bọ̀ ní ìgboro yẹn kò lè ràn wá lọ́wọ́ gan, kò lè help situation tó wà nílẹ̀ yìí. Kí ni Fúlàní fẹ́ wá ṣe láàrin ìgboro? No, kí ni wọ́n fẹ́ wá ṣe láàrin? Àní àwọn pípò wọn à kì í ṣe ẹ̀yà kan. Oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má ní ààlà. À kì í ṣe ẹ̀yà kan, àjọ lo ìṣe kan, àṣà kan, ìmúra wa ò jọra wọn. Iṣẹ́ táwa ń ṣe kọ́ làwọn ń ṣe. Darandaran ni wọ́n ní igbó, inú igbó làwọn ń gbé. Ẹ wá ní kán máa bọ̀ láàrin ìgboro. Kí ni kán wá ṣe láàrin ìgboro gẹ́gẹ́ bí kan tó sọ? Kí ni kán wá ṣe láàrin ìgboro? Kọ́ máa wá dààmú àwọn ọ̀tẹ̀ tí ìgbà àárín ìgboro gan wọ́n ń dààmú ará ìlú. Àwọn tẹ́ ń wò tẹ́ ní wọ́n ń gbalé wọ́n rẹ́ǹtì ilé yẹn. Wọ́n ń gbé àárín ìlú, wọ́n ń kọ́lé sáàárín ìlú yẹn. Àwọn gọ́gọ́gọ́ ni agbódegbà. Àwọn tó ń gbé àárín wa yẹn gọ́gọ́gọ́gọ́. Àwọn ni informant àwọn tó wà nínú igbó. Ṣebí Sẹ́ríkí Ògùn State níjẹ̀bú Òde, òun ni wọ́n mú òun àti ọmọ ẹ̀. Sẹ́ríkí ìpínlẹ̀ Ògùn, wọ́n mú òun àti ọmọ ẹ̀ tó ń jọ ń jí àwọn èèyàn gbé tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n bá àpò tí wọ́n fi ń gba ransom tí wọ́n bá nínú ilé ìdáná wọn. Ṣé ẹ ti wá rí bẹ́yẹn? Wọ́n ní kẹ́ ẹ jẹ́ káwọn máa yanjú ẹ̀ báwọn àtàgbẹ̀ ṣe yanjú ẹ̀ o. Yorùbá jí má sùn. Ṣé bí ẹnìkan ni wọ́n mú ní Ìbàdàn yẹn pẹ̀lú ìbọn lọ́wọ́ ẹ̀? Àárín ìgboro ló ń gbé o. Òun tẹ ènìyàn báyìí wọ́n ti kọ̀jálẹ̀ o. Fúlàní ti kọ̀jálẹ̀ o. Wọ́n láwọn ò lè wá gbé ìgboro o. Ẹ̀yin tẹ ní kó wá gbé ìgboro, ẹ jẹ́ bá wa pín fún wọn kó tẹ̀ wọ́n lọ́wọ́. Wọ́n ní àwọn ò lè wá gbé inú ìgboro o. Pé ṣé ẹ ní iṣẹ́ tẹ fẹ́ fún àwọn nínú ìlú? Ṣé rí pé àwa Yorùbá àti mọ odó tá à ń dọ̀ra sí. Tá a bá fẹnu kò sójú kan wípé àníṣe kí ìran Yorùbá kí gbogbo ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa kúrò lọ́wọ́ àwọn ìran darandaran yìí. Ṣé rí pé wọ́n ti ń tẹ̀ sí everybody lójú báyìí. Wọ́n náwọn ò lè kúrò nínú igbó. Ṣé wọ́n gbé ilẹ̀ dání nígbà tí wọ́n ń bọ̀? Àwa ni kẹ́ jẹ́ ká jí lójú oorun wa. Ẹ wo àwọn ará ìlú kan lẹ̀ ń wò yìí tí wọ́n ń wòran. Fúlàní darandaran, àwọn agbésùmọ̀mí, àwọn apààyàn àti ológun wọ́n jọ ń combat ara wọn nínú igbó. Àwọn ará ìlú àwọn náà lọ ń wòran lójú ogun. Ológun àtàwọn agbésùmọ̀mí wọ́n jọ kọjú ìbọn síra wọn. Àwọn ará ìlú ni wọ́n bá ya ẹ wò wọ́n. Olúkálùkù lọ ń ba síbi tí wọ́n fẹ́ ba sí. Wọ́n lọ ń wòran wípé ogun yìí pọ̀ o láàrin ìlú o. Lọ́sàn gangan wọ́n ní wọ́n fẹ́ jí màálù. Àwọn tẹ́ ń wò yìí wọ́n ní màálù sí gbogbo agbègbè wọ̀nyẹn ní nọ́ọ̀tì ni o. Àwọn agbésùmọ̀mí fẹ́ lọ kó màálù wọn ni àwọn ológun wá kúkú assist àwọn ará ìlú ni wọ́n bá ẹ máa gbọ́ ìró ìbọn nínú fọ́nrán yẹn, jẹ́ kí á gbọ́. Hi, inna lillahi wa inna ilaihi raji'un. Hi. Hi, inna lillahi wa inna ilaihi. Suna kada shanu. Sun kore shanaye. Sun kore shanaye. Sun kore shanaye. Wallahi. Sojoji ne suke harbi ko soyi? Sojoji ne. Hai. Kaga inda suka labe. Ya kamata sun labe wannan sakin. Can sun labe wurin nan. Hai. Sun labe wurin nan sun ki wucewa. Tashi karka samu ne. Sun ki wucewa wurin. Hai. A yanayin da muke Kaga karfin bindigar su? Kaji karan bindigar. Kai. Hai. Kai, kowa ya yi ƙasa, kowa ya yi ƙasa. Kowa ya kwanta ƙasa. Calm down ƙasa. Ṣé ẹ ti rí bẹ́yìn? Ṣé ní pé inú ewu ni everybody wà báyìí lọ́sàn-án gangan? Àní ká mójútó ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa. Òun ló ṣe pàtàkì o. Ẹ wo akọ̀wé àwọn awakọ̀ lẹ́kọ̀ọ́ NURTW, akọ̀wé wọn ti yìnbọn pa o. Wọ́n ní àwọn gọ́ọ̀mẹ̀ ni wọ́n pè o.
àmọ́ bóyá àwọn agbésùmọ̀mí tàbí ara àwọn jàǹdùkú olóṣèlú tí wọ́n kó tatata sí lọ́wọ́, bóyá àwọn ni wọ́n ti ń jẹ́wọ́ ni wọ́n ti filẹ̀ ń hanra wọn bẹ́yẹn, wọ́n ti fi ọ̀gá ń hanra wọn, bóyá òun ló ń ṣẹlẹ̀, ìbò tí ì dé o, wọ́n ti ń yanjú ara wọn, wọ́n ti ń múra wọn kúrò. Tọ́ba Ajíbóyè wọn ló ti jáde láyé o, akọ̀wé sẹ́kẹ́tìrì NURTW lẹ́kọ̀ọ́, wọ́n ní òun ní sẹ́kẹ́tìrì Tafasego. Okay, ó ti ń clear ń bọ̀ báyìí, wọ́n ti ń yanjú ara wọn láì tí ì dìbò, wọn ò tí ì dìbò, ogun ti ṣẹlẹ̀. Jẹ́ kìí ṣe ogun leléyìí báyìí, jẹ́ kìí ṣe ogun leléyìí lórí wípé àádú ipò chairman or no chairman, NURTW chairman or no chairman tí wọ́n ti ń fà láti ẹyọ ọjọ́ yìí, wọ́n ti ń yanjú ara wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn eléyìí báyìí tí wọ́n ń ta síra wọn lójú, wọn ò kóra wọn jọ gbogbo àwọn jàǹdùkú lẹ́yìn olóṣèlú kí wọ́n mójútó ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá tó sí yìí, ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n ní gbogbo kinní wọ̀nyẹn sọ́wọ́ o, tí wọ́n fi ń múra wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, ṣùgbọ́n wọn ò lè fọwọ́sowọ́pọ̀ wípé àwọn darandaran, àwọn darandaran, àwọn agbésùnmọ̀mí tó ń kógun ja ìlú, wọ́n kúkú kún inú Ìkòròdú ńbẹ̀ yẹn. Ìkòròdú yẹn náà ni wọ́n náà ti ṣe ìkọlù sí arákùnrin yìí o. Ìkòròdú, wọ́n ní Ìkòròdú axis, gbogbo agbègbè ibẹ̀ yẹn bó ṣe ń bọ̀ ní Fádèyí, ibẹ̀ ni wọ́n náà ti mú balẹ̀. Ìròyìn tá a ní ká fi wá tó wa létí nìyẹn. Ẹ̀yin ènìyàn wa, ẹ máa bá wa pín ètò wa bó bá ṣe dé ọ̀dọ̀ yín. Ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Kí ló ń tẹ́ bá wa rí sí àwọn fọ́nrán tá a mú wá fún wa yìí? Ó dáa. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín Àṣàkẹ́ TV show. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Ọ̀pọ̀ àwọn èèyàn tó bá wa ń wo fídíò wa ni wọn ò subscribe. Ẹ bá wa subscribe lórí Facebook, akíyín o. Àwọn tí Facebook tẹ̀ ń gbìyànjú gidi, wọ́n bá wa ń pín ètò wa, ẹ máa bá wa pín bẹ́ẹ̀ yẹn. Ọwọ́ tẹ́ fi ń ṣe yẹn ò ní fi gbọ́mọ sí. Lẹ́tà ayọ̀, lẹ́tà oríire lẹ́ẹ̀ fi gbà láṣẹ Èdùmàrè. Lórí YouTube ẹ bá wa máa pín, ẹ máa tẹ like sórí ètò wa. Àṣàkẹ́ TV show là ń jẹ́. Ó dìgbà kan náà, ká ní pàdé ayọ̀. Àṣàkẹ́ TV show.